Audio Jungle. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba Allah ọba adánibọ́ni bá jẹ́ pé òun ló dá wa òun ló ń bọ́ wa kò sí iyèméjì lórí ẹ̀mí wa pé gbogbo ìgbà tá a bá kú ọlọ́run yẹn náà ló pa wá àbẹ̀ ọlọ́run ọba náà kó mọ́ ṣàì tún àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wá ṣe ọlá la hawla wala quwwata illa billah. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ gbúrò mi látijọ́ ìtẹ́ ń reach out sí mi through message ni through call ni pé àáfàá dúkí lórí tààrí yín ọlọ́run bá lè kí ọlọ́run bá ń san yín lẹ́san dáadáa. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ ni pé mo sọ fóònù mi nù wọ́n jí fóònù mi lọ níbi afla àwọn ọmọ kéwu àlàmọ́ níta lọ wọ́n yọ fóònù mi lọ níbẹ̀ àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run sọ pé kí wọ́n wá bẹ̀. So ẹlẹ́ẹ̀kejì láàárọ̀ yìí mo jáde lọ very early in the morning bí n ṣe ń bọ̀ báyìí ọ̀kadà kankan cross ẹsẹ̀ mi ni ó dá ó lágbára tó yẹ pé ó yọ kókó sórí egungun báyìí ni kókó yẹn tó yìí tó yẹ pé ó ní ọ̀tá mi lára but mi ì lè pa ohun tí mo fẹ́ ṣe yìí mọ́ra pé gbígbóná la máa ń jẹ òkú ọ̀pọ̀lọ tó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run bá san gbogbo yín lẹ́san dáadáa o ọlọ́run bá san yín lẹ́san dáadáa. jàmọ́ ọ̀rọ̀ tí mo gbé wá lọ́sàn yìí ọ̀rọ̀ ọkùnrin alápá tíra yẹn ni àwọn èèyàn rò pọ̀ ọ̀rọ̀ yẹn ti lọ ńlẹ̀ but èmi ọ̀tọ̀ lójú tèmi fi ń wò kò lọ ńlẹ̀ ó ń já ràn bó ṣe wá ń jà yẹn ó ti wá sorun wájú ó ti so pọ̀ mọ́ ti pàkọ́ débi pé ẹni tó jẹ́ èèyàn rẹ̀ gan ojú táwọn èèyàn fi ń wò ní ìsinmi pé kì í ṣe èèyàn rẹ̀ àwọn èèyàn ti ń rí bí ẹni bí ẹni tó dẹ̀ jẹ́ pé òun nìkan lè yan rẹ̀ ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ bóyá àwọn èèyàn ti gbàgbé ọ̀rọ̀ alápàtìrà tá à ń sọ ẹ wò ná ohun tó sọ rè. bàbá Mudiru sọ̀rọ̀ ó wá ní oní mímọ́ ó wá jọ bàbá ẹ̀ kéwú láyè yìí bí kò òun fèsì fún Mudiru bàbá ẹ̀ wá bá ìwọ kọ́ lọ́mọ àlè bàbá ẹ̀ lọ́mọ àlè. bàbá ọmọ mọ́ríkàsì kan tó kéwú láyè yìí tó gba ṣahada Sheikh mọ́ríkàsì ṣahada mọ́ríkàsì tó fi ń jẹ́ èèyàn tí Mudiru wá sọ̀rọ̀ tó lóun tún Mudiru ṣe tí bọ̀dá rẹ̀ ò bá tún ṣe òun kọ́ lọ́mọ àlè bọ̀dá rẹ̀ lọ́mọ àlè. mo tẹ̀ ti sọ fún wọn rí 2013 mo sọ fún kan ní kan náà àwọn afáyín. jọ̀mọ́ mi fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin tó dàbí babaláwo yìí mo ti sọ nǹkan kan pa ẹ̀ tẹ́lẹ̀ mo kò gbélé ìwá láti fi rán wa létí ọ̀rọ̀ tó sọ ni pé bàbá Mudiru ń sọ̀rọ̀ wá ló ní mímọ̀ àkọ́kọ́ mo fẹ́ bi ẹ́ pé ṣé Mudiru lọ́lọ́run rán sí wa ni ṣé Mudiru lànà bí ọlọ́run tọ́lọ́run rán sí wa ni ṣé lé àwọn Mudiru òun ni ṣé ogún lé wọn ní Islam ni àbógún tọ́lọ́run àti tànà Muhammad ó wá sọ̀rọ̀ yẹn lọ ibẹ̀ ẹ̀kọ́ lèmi lọ ó sọ̀rọ̀ yẹn tọ́rọ̀ yẹn pọ̀ gan pé ọmọ ẹ bá ti sọ̀rọ̀ tó bá ti taba tí Mudiru sọ ọmọ yẹn kọ́ lọ mọ́ àlè ìwọ bàbá rẹ lọ máa lè ìyẹn àfa Daud àfa ńlá ló ń bá wí yẹn ó tún ta sí sheik wa Sheikh Imran Abdulmojid Eleha pé tí o bá ti ní ògbà sàtífíkẹ́tì mọ́ríkàsì olófin jẹ́yàn inú ẹ̀ bu ṣé sàtífíkẹ́tì mọ́ríkàsì ló máa ń sọ̀yàn dèèyàn kí ló dé tí ìwọ ò dèèyàn ìwọ tó dàbí babaláwo tó ń sọ̀rọ̀ yìí kí ló tó fi dèèyàn tó wáyé pé sàtífíkẹ́tì ẹni tó bá wọ lọ́run máa ń sọ dèèyàn ẹni tó bá wọ lọ́run máa ń gbọ́lá fún Qulillahumma malikal mulki tu'til mulka man tasha'u wa tanzi'ul mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tudhillu man tasha'u biyadikal khair innaka ala kulli shay'in qadir. Gbọ́ kí ó yé wọ́n sọ pé sàtífíkẹ́tì mọ́ríkàsì ló fi ń jẹ́ èèyàn àìmọye èèyàn tí mọ́ríkàsì fún ní sàtífíkẹ́tì tí wọn ò dé èèyàn tó pé babaláwo náà ń ṣe wọ́n pọ̀ lóríṣiríṣi tó ń gbẹ́bọ kiri ó ṣàṣọ̀rọ̀ tó pọ̀ náà àwọn èèyàn wá ń jáde mo sọ pé kéegun wọlé kájá ó mọ̀ gbó kì í ṣe gbogbo ara ló gbà irú wa iná jáde pé ọ̀rọ̀ yìí ti pọ̀jù sáfà ńlá ọ̀rọ̀ yìí ti pọ̀jù náà ta ni ìwọ tó ń sọ̀rọ̀ ìta ni bàbá ẹ tó bí ẹ ò ní láárí òjàmọ̀ kankan gbogbo wa jáde ń gbà yẹn àmọ́ àwọn èèyàn tó ń pè wá náà pé àfà ńlá tá à ń sọ̀rọ̀ wọ̀nyí pé
ẹ padà jẹ̀bi lórí ẹ̀ ní. nígbà ayé tó ń bèrè jáde báyìí ni pé mo tuntun wá rí fídíò kan tí bàbá wa àáfàá ńlá tí wọ́n ṣe, mo dẹ̀ ti rí fídíò àáfàá wa kan, àáfàá wa Abdulhakeem Ọwọ́ṣọ́, ọmọ kéwu Nurul Islam ni wọ́n. mo dẹ̀ rántí dáadáa nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn, wọ́n ní àwọn ò sọ̀rọ̀ yẹn bí ọmọ kéwu Nurul Islam o, àwọn ń sọ gẹ́gẹ́ bí ẹni tó rí àìdá, tó rí bàjẹ́, tó dẹ̀ wàá fẹ́ kọ́. àfáà yẹn ló ṣe súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, àwọn náà ṣe súnà ti tànà Muhammad, torí pé alukoran ní kuntum khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. Koran ní kuntum khayra ummati ukhrijat linnas, àwa ni àwa ìjọ àná Muhammad, àwa la dáa jù. Àlè ummatu alwasatiyya òun lọ́lọ́run pè wá, ummatan wasatọ, balanced community, àwa níjọ tó dáa jù, torí pé àwa máa ń jáde lọ pé àwọn èèyàn síbi tọ́lọ́run, tá a bá dẹ̀ tún rí àìdá a máa ń kọ́, lára tọ́lọ́run fi qualify wa nìyẹn. àfa bàbá wa, grandfather wa, àfa ńlá. lára àwọn aburú táwọn èèyàn fi ń kàn yín òun náà ni pé tẹ bá rí gbogbo nǹkan ló máa ń dá lójú yín, tẹ bá rí nǹkan tí ò dá ẹ̀ ní kọ̀, débi pé irú àbùkù yẹn wá ṣẹlẹ̀ tó wá pé ẹ̀yin ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ fáìn, gbogbo àwọn ọmọ kéwú kọ́ ni ó ṣe ya olúndù tí ó máa wòran náà, wípé àfa mi lẹ kàlá bùkù báyìí káàtẹ̀ wá ní ẹni tí ní ká ààrẹ nìkan tó sọ pé irọ́ ara tèmi ò gbà, irú èmi ń sìn gbogbo nǹkan tá à ń ṣe, tá à ń sọ̀rọ̀ pé ò lè ta sí àfa wa bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkíjìpá, ò lè ta sí kó lọ free of charge, ò lè ta sí àfa wa Sheikh Imran Abdulmojid Eleha kó lọ free of charge, ò lè bú àfa wa àfa Saheed Shittu kó lọ free of charge. àwọn bàbá ńláńlá yẹn tá à ń sọ pé ò lè bú wọn ká máa wọ ẹran. Sheikh Farouk Sulaiman Oníkíjìpá, Mufti Diyar, tó bá sọ nǹkan kan tó lọ ta sí wọn, àwọn ò ní kọ́kọ́ máa dúró de validation lọ́dọ̀ ẹnì kankan, nítorí o jẹ́ kó sọ̀kalẹ̀ láti sẹ́mọ̀ wá kọ́ gbé sínà. tọ́ba tí wọ́n bá parí ìjà wọn ti parí ẹ̀rọ ti tán bẹ̀rẹ̀ náà nìyẹn, bọ̀ pé wàá sọ̀rọ̀ sí wọn wàá wá jẹ lọ, kì í ṣe lọ́dọ̀ orú àwa ẹ̀. wọ́n dẹ̀ rán wọn ṣẹ́ kò kàn wọ́n, ibo náà tẹ̀ tí ráyè bẹ́ẹ̀ ká abẹ́ méjì àbí ẹ̀mejì náà rí mi rí. wọ́n lọ ní Sheikh Daud, ọlọ́run kárí àlùbáríkà fún wa, ọlọ́run ṣe dáadáa fún wa, àdúrà àwọn nẹ́nu, ọlọ́run kárí àlùbáríkà wa, ẹ dákun díẹ̀díẹ̀ wọ́n tún mọ̀ tù wá. ṣùgbọ́n àwọn òun láti mọ̀ pé ìtẹ́fẹ́ lẹ̀ mọ́ wọn yẹn kò ń ṣe wé wọn làwọn òfin ara wọn ò lè gbà. so àfa Abdulhakeem Ọwọ́ṣọ́ wá jáde pé àwọn rí tí ò da àwọn fẹ́ kọ̀, torí pé ìwà bàjẹ́ òun ni àfa àràdàdà onírànú yẹn játijàti yẹn ló wù. so gbogbo wa a lè jọra wa, kí lọ́wọ́ sọ náà Al-Qur'an, ọlọ́run pòwe fún wa náà Al-Qur'an, ó ní wa minan nas wà á dà wà wọ́n ní as'am mukhtalifun alwanuhu, ọlọ́run dá wa mukhtalifun alwanuhu, ó dá wa àjọra wa. ọlọ́run mo dá èèyàn, mo dá ẹranko, mo tún dá àwọn ẹranko kan tó yẹ pé ibi tó jókòó sí yẹn náà ìwọ tó ń wò mí yẹn, tó wúrẹ́ bá wá bẹ ń bẹ̀ ó lè wúrẹ́ lọ ni, ẹdìyẹ bá wá bẹ ń bẹ̀ ó lè ẹdìyẹ lọ ni, tó wáyé pé láyé ọ̀run wá bẹ ń bẹ̀ ìwọ ló máa sá lọ. ẹranko ní gbogbo wọn, ọlọ́run ní mo dá wọn mukhtalifun alwanuhu, wọn jọra wọn, fi hàn pé níwà àní jọra wa, níṣe àní jọra wa. ìtẹ́lómi ó gbọ́ tí ó ti torí ẹ̀ túlù, tí ó tú jọ, ẹlòmí ó gbọ́ yóò dákẹ́ bí àfàwà àfà ńlá, àwọn gbọ́rọ̀ yóò dákẹ́ tí wọn, ẹlòmí ọlọ́run dá léyàn tó yẹ pé ara tí ò gbà yóò fèsì. so kò bá dáa kí bàbá yìí mọ̀ sọ nǹkan kan ju pé kẹ́kàn sáà dákẹ́ lọ, kẹ́ dákẹ́ kẹ́ mọ̀ wùlẹ̀ sọ nǹkan kan. bàbá àfà ńlá ẹ̀yin wá jáde wá ní àfà wa apá tíra kò ṣàìdá kẹ̀, ayẹ́bẹ̀ kún bàjẹ́ lọ́wọ́ nìyẹn. ó sàn kẹ́ má wùlẹ̀ sọ nǹkan kan, kẹ́ dákẹ́ kẹ́ kàn máa wúran, ó sàn. gbogbo ló ń ṣẹlẹ̀ náà là ń gbọ́, ṣe máa gbọ́ bí wọ́n sọ pé ẹ lọ sí mọ́ríkàsì tí ẹlẹ́fẹ́rí mùdírù tí ò jáde sí yín láti bíi 10 àárọ̀ tó fi di bí aago 4 ìrọ̀lẹ́. gbogbo ẹ̀ náà là ń gbọ́ náà. so wọ́n kàn yín lábùkù, kí lẹ̀ ń ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lẹ́ tó, ìyẹn kọ́ ni ó fi àlùbáríkà sí sẹ́yìn, ọlọ́run ti gbàṣẹ́ yín lójú ayé yín. tọ́lọ̀ ò bá gbàṣẹ́ yín kò ní yọ irú àfa Adam àfa ńlá yẹn lára yín, kò ní yọ irú Sheikh Imran Abdulmojid Eleha nínú ìran yín.
Ọlọ́run ti gbaṣẹ́ yín ní kí ẹ má ṣe kúbẹ́kúbẹ́ àwọn kan ni wọ́n fà àlùbáríkà sínú ìrìn àjò yín kò ń ṣe mọ́ríkà sí ti ń pé àlùbáríkà ní tó bá tọ́ òun ló yẹ ká máa ṣe ní tó bá tọ́ òun ló yẹ kẹ́kẹ́ embrace. Now àwọn èèyàn wá jáde àfáà yìí tí wọ́n jáde pẹ̀lú ìtara pé àfáà mi ní kàlábùkù báyìí. Ẹja gbọ́n tí bàbá wa àfáà làwa sọ náà ẹja gbọ́rọ̀ wọn. Àfáà onímọ̀jẹ̀sí ṣeun ó dà nígbà tí wọ́n sọ́jú ní kó wà ń bì kan wọ́n sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ wọn táì bá ní sọ̀rọ̀ ní yọ́mọ̀ mà sì pọ̀ ní púpọ̀ àìsí sọ̀rọ̀ rẹ̀ ni ló fi hàn pé aláàrí ọmọ ni bàbá tóbi àtìyá tóbi àti fèmí náà bí bàbá wa ti ṣe. So ọ̀rọ̀ yìí ìtumọ̀ tó ní sèmi ẹgbọ́rọ̀ tí bàbá sọ wọ́n ní àfa Al-Khalili torí pé ní ọ̀rọ̀ àfa wa Abdul Hakim ọwọ́ sọ àwọn wò pé àyírò àwọn àfa Al-Khalili yẹn ẹ̀dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń ká àfa ńlá lábùkù nítorí ẹ̀kẹ́ ti dàrú káwọn máa bá yín yanjú ẹ̀. Irú èèyàn tó lọ́wọ́ dá wọn nìyẹn pé no o lè mọ̀ sọ̀rọ̀ sáfà ńlá káwọn wà ń bẹ̀ kò possible. Bàbá tó wá jáde wọn ní àfa Al-Khalili àìsọ̀rọ̀ rẹ̀ yẹn ló fi hàn pé ọmọ ọkọ ni kì í sọ máa lè ń tiẹ̀ ọmọ ọkọ ni fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti fáwọn náà táwọn jẹ́ àfa rẹ̀ ṣáàfà Abdul Hakim ọwọ́ sọ tó wá jáde ṣé ọmọ àlè làwa láwọn ṣètùmọ̀ ọ̀rọ̀ yín nìyẹn ṣètùmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ nìyẹn ibi ohun tó ń gbé mi nínú mi sọ yẹn ojú tẹ̀lé fi wò ó nìyẹn o ẹ má bínú o má bẹ́ẹ̀ sì mí gbọ́ o má sì mí gbọ́ o inú mi ò lè dùn kí n rí èèyàn kan kó máa kan àfa ńlá lábùkù inú mi ò lè dùn tí màá jẹ́ director ọmọ kí ó sàfà ńlá mo rí bí àfa wa Sheikh wa Imran Abdulmojid Eleha jẹ́ làwọn ti máa ń ṣe alcohol àtèmi àti ìyàwó mi àtàwọn ọ̀rẹ́ mi àwọn sákù mi ibẹ̀ láti máa ń ṣe alcohol ẹnìkan ò dá mi mọ̀ ń bẹ̀ but àfa wa dáadáa tó ń tọ́ wa sójú ọ̀nà nìyẹn now ó dẹ̀ tán àbúrò náà dẹ̀ jẹ́ sí àfa ńlá so inú mi ò lè dùn kí n gbọ́ mi lè mú mọ́ra so kò bá dá kí bàbá máa wulẹ̀ sùn kankan kí bàbá kàn máa wò wá kájọ máa fà á tí èèyàn bá wù òpònú ó yẹ kó tí èèyàn bá wù àbí dábà ó yẹ kó tírìtì ẹ̀bí dábà ní apá tíra òní láàká ẹ̀ lórí kí ló fẹ́ ṣẹlẹ̀ so èèyàn ń ṣe tí ò da látijọ́ ni wọ́n sọ̀rọ̀ yẹn sìn látijọ́ tó ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ owó ní bàbá wọn pírísípà wọn ti wá sọ nípa ọ̀rọ̀ yẹn ṣé wọ́n ti já wọn ni àwọn ti bá yín sọ̀rọ̀ lábẹ́nu ọ̀rọ̀ kí náà bá yín sọ ọ̀rọ̀ kí náà bá yín sọ gbogbo ń bá ń sọ wọ́n ń pè yín ní alábòsí gbogbo ẹ̀ náà là ń gbọ́ ń ta kílẹ̀ ń múra yín mọ́ wọn ọ̀fẹ́ ọ̀lù olófẹ́ dárin sórí ogun ló fẹ́ dání àbí tòrò àníyàn àṣẹ́lẹ̀ náà lẹ́kọ́ wa wípé ìnámọ̀lẹ̀ àmọ́lúbi niyat àníyàn lọ́nà wọn fi wo iṣẹ́ tẹ́ bá ń ṣe gbogbo tẹ́ ń ṣe ọlọ́dún ọ̀pẹ fẹ́ràn àfáàyín mọ̀ pé fẹ́ràn àwọn kan tó jáde kó láyé bí wọ́n fẹ́ pé ọmọ àfáàyín lẹ́wà sọ́dọ̀ lọ́run lójú mi wàláhì tàlá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí gbogbo èèyàn mú dání lójú ti tèmi mò ń sọ yìí ó dàbí pé ní àṣepamọ́ kan lọ́wọ́ bàbá yẹn bẹ́ẹ̀ fẹ́ kó sọ jáde ni bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi. Ọlọ́run sọ gbogbo alẹ́ sọ dáadáa èmi ò ní pé bẹ́ẹ̀ ṣe sọ wọ́n èèyàn mọ́ sọ̀rọ̀ yẹn pé kò dáa o bọ̀tẹ́ tó sọ̀rọ̀ kò yẹ kẹ́ blame ẹ̀ kẹ́ wá sọ ní èèyàn burúkú lójú àwọn èèyàn ìwà yóò dá. Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa Ọlọ́run èmi bẹ́ẹ̀ mi ṣe fíìmù mo ṣe sọ jáde yẹn ní ìdẹ̀lẹ̀ àìdí ẹ̀ so apá tíra èèyàn bú ni èèyàn rádaràda ni kò ń ṣèyàn re òun kí lè fẹ́ máa pọ́nlé fún kò ń ṣèyàn re jẹ́ àwọn pọ́nlé lára ẹ̀ tó dàbí babaláwo yẹn tó wá ní sàtífíkẹ́tì mọ́ríkà tí ló fi ń ná àlùbáríkà yẹn ṣe wá rẹ̀ wọ́ àlùbáríkà ara tiẹ̀ dà Ọlọ́run sọ wá lẹ́sẹ̀ dáadáa bàbá àfàlà Ọlọ́run jàre ọpẹ́ lórí dáadáa àwọn àfáàwà Sheikh Sulaiman Farouk oníkíjìpá ọlọ́jà rí bàbá pẹ́ lórí dáadáa kẹ́mi wọ́n gùn mọ́sẹ̀nu sùtì sí wọn wà kábùkù lọ́dọ̀ ti wá bó ṣe rí lèmi sọ fún ẹyẹ ọ̀dọ̀ ẹ̀rọ ní iṣẹ́ tó rẹ̀ gọ̀ òpònú ní yín ní kọta yín mẹ́rẹ̀ oníkíjìpá ló rán jẹ́ àpáàbà jùlọ ẹ̀rọ àti àrí fọ́tò ní àdúrà wọn á rẹ́ pé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ mo ṣe rápá láti mo ṣáà fi dọ́dọ̀ wọn ni mo ṣáà fi ya fọ́tò ní tèmi tó wáyé náà lọ́wọ́ sọ pé oníkíjìpá òkùnkùn mọ̀ rí o ti wá rí fọ́tò o ti rí pé wọ́n mọ̀ mí rí ọ̀sìnrán mi iṣẹ́ ṣùgbọ́n mi ò lè lajú mi ilẹ̀ kó mọ kàn wọ́n lábùkù bẹ́ẹ̀ ni mi ò lè lajú mi ilẹ̀ kó mọ kan Sheikh Imran Abdulmojid Eleha lábùkù mi ò lè lajú mi ilẹ̀ kó mọ kan bàbá Al-Ketuwi lábùkù mi ò lè lajú mi ilẹ̀ kó mọ kan bàbá Al-Gamawi lábùkù mi ò lè kódà àfa Abdul Hakim ọwọ́sọ mi ò lè lajú mi ilẹ̀ kó mọ kan wọ́n lábùkù àfa Saheed Shittu tó bá kọjá yẹ lọ́dọ̀ wọn àdàkọ lórí lọ́wọ́ mi èèyàn ọmọ Amẹ́ríkà sí abùnú ló pọ̀ jù ní bàbá jùlọ ọkùnrin tó ní kọ́mọ jájá yẹn
mi ti ṣetán pẹ̀lú ẹ̀ o mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni ìjọ tí wọ́n sọ pé tálájà ti sọ pé kíní ẹ̀kan wà lọ́wọ́ àwọn bá àtijọ́ yẹn ló ti róró sùn mọ́ ẹ̀yin èèyàn játijàti yẹn rádaràda ẹ̀ get out.